sọ wípé oore ni gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ondo ìyẹn gómìnà Rotimi Akeredolu olóògbé. Oore ni wọ́n ṣe ilẹ̀ Yorùbá ni àbí ibi ni wọ́n ṣe ilẹ̀ Yorùbá nítorí pé gbogbo ìgbìyànjú wọn láti lè rí wípé ètò ààbò fẹsẹ̀ múlẹ̀ dáadáa ní ìpínlẹ̀ Ondo òun náà ló ti ń padà wá jalè agbọ́n lé wọn lórí ní ìpínlẹ̀ Ondo lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan ẹ̀wà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. lórí ètò Olúṣọ̀lá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. olómi ọgbọ́n ètò olóyè lẹ́kọ̀ọ́ mi. ètò kan tó ti mí létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye lẹ́kọ̀ọ́ ẹ̀wà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ lómi jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. Ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá ní ìkànnì olómi ọgbọ́n níbi tí ẹ ti ní àǹfààní láti máa wò wá lórí ìkànnì yìí adúpẹ́ pé òkun lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ dúró tì wá tí ẹ dàbí èjìká tẹ̀ jẹ́ ká sọ yẹ̀ jábọ́ lọ́rùn wa. Gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjíire gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ní gbogbo tí ẹ ti ní àǹfààní láti máa wò wá akíyan akú dédé àkókò yìí pátápátá. Ẹ má gbàgbé ẹ bá wa pín ẹ bá wa share rẹ̀ lórí ìkànnì olómi ọgbọ́n YouTube TV yìí. Ẹ jẹ́ kó délé kẹ́ jẹ́ kó dóko nítorí ẹ mọ̀ wípé àwọn òròyìn eléyìí tó ń lọ ní yàjó nílẹ̀ kóòtù òjíire àti lórílẹ̀‐èdè Nàìjíríà lápapọ̀ òun náà ni àmọ́múwá sójú ìwòran yín àti sí etí ìgbọ̀nyín. Èmi tí yìí tòótọ́ Olúṣọlá Ìṣọ̀lá ló ń kọ́ mi ìnẹ́kan lórúkọ bàbá mi. Olómi ọgbọ́n làwọn èèyàn ń pè mí ọmọ ara kíni mi màjọ méjọ mẹ́rin ní sí ni ẹ̀kọ́ kì í sì nìyàn kí ni tá a tún mú wá ní àkókò yìí. Ẹ wò ó ẹ mọ̀ wípé àwọn Yorùbá ti máa ń sọ wípé olóòótọ́ yìí nẹ́ni. Àwọn àìmọye ọ̀rọ̀ kan ló ti ń fẹ́ máa jẹyọ jáde báyìí pé ṣé ká sọ wípé nǹkan tí gómìnà tẹ́lẹ̀ rí olóògbé Rotimi Akeredolu tí wọ́n ṣe ibi ni wọ́n ṣe fún ilẹ̀ Yorùbá ni àbí ire ni wọ́n ṣe fún ilẹ̀ Yorùbá. Tá ò bá gbàgbé wípé gómìnà yìí ó jẹ́ ọ̀kan gbòógì lára àwọn gómìnà ilẹ̀ Yorùbá tó jẹ́ nọ́mbà 1 nínú àwọn gómìnà ilẹ̀ Yorùbá tó jẹ́ wípé ètò ààbò ó mọmúláyà rẹ̀ pọ̀. Kódà òun ló kọ́kọ́ ṣe àfilọ́lẹ̀ àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ rẹ̀. ìyẹn àwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò tí yóò máa mójútó ọ̀rọ̀ ní ìpínlẹ̀ nítorí ọ̀rọ̀ àwọn Fúlàní darandaran tó fẹ́ máa rúgbó bọ̀ lọ́jọ́ kìíní àná wá sí ìpínlẹ̀ Ondo nítorí pé ó fi ṣe kójú mọ́ ríbi gbogbo ara lóògùn ẹ̀. Gómìnà tó sì ń bẹ lórí àléfà yìí ó dá mi lójú wípé àwọn náà mọ̀ nípa rẹ̀ nítorí pé igbákejì gómìnà ìyẹn gómìnà Lucky Ayédatiwa igbákejì ni wọ́n jẹ́ sí àkété ńgbà náà. Fún ìdí èyí wọ́n mọ gbogbo ìjáde àti wọlé àti bí gómìnà olóògbé Rotimi Akeredolu ojú ìwòye tó fi wòye pé nǹkan tó ṣeé ṣe kó ṣẹlẹ̀ rè lọ́jọ́ iwájú ní ìpínlẹ̀ Ondo. Nǹkan tí gómìnà Rotimi Akeredolu tó ṣe lọ́jọ́ kìíní àná tó ń wò wípé àwọn Fúlàní darandaran kó má di wípé wọ́n wá gbalẹ̀ tán ní ìpínlẹ̀ Ondo ó ti padà wá ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ondo. À ń pariwo ilẹ̀ Yorùbá là ń pariwo tẹ́lẹ̀ pé àwọn Fúlàní darandaran ń ṣọṣẹ́ kí wọ́n ṣe ilẹ̀ Yorùbá nìkan ṣe mọ́ nítorí pé bí ọmọdé bá ń sọ̀rọ̀ tí àgbàlagbà bá sọ wípé nítorí ọmọdé ń sọ̀rọ̀ ẹnu ọmọdé rùn àbí kò sí làákàyè nínú ọ̀rọ̀ tí ọmọdé ń sọ tàbí kò sí ọgbọ́n nínú ọ̀rọ̀ tí ọmọdé ń sọ wípé kí ọmọdé ó dákẹ́ nítorí pé àgbàlagbà làwọn àwọn sì ti rójú wòye pé nǹkan báyìí ní ó ṣẹlẹ̀. Ẹ bá ń sọ fúnrú àgbàlagbà bẹ́ẹ̀ wípé ọmọdé gbọ́n o àgbà gbọ́n la fi dá lé Ifẹ̀. Ẹ bẹ́ẹ̀ bá gbàgbé á ti sọ̀tàn ohun tó bí òwe pípa yìí nílẹ̀ Yorùbá
wípé ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dá lé Ifẹ̀. Tó bá sì wá jẹ́ wípé àwọn ọmọdé ni wọ́n sọ wípé ẹnu àgbà ń rùn lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá yìí, ẹ bá ń sọ fún wọn wípé ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn o àjàǹtí èlé. Àwọn Fúlàní darandaran ti sọra wọn di ẹrù jẹjẹ, kì í ṣe ilẹ̀ Yorùbá nìkan. Ẹ jẹ́ ń kà á fún yín. Láàrin ọ̀sẹ̀ tá a wà yìí lásán ní ìpínlẹ̀ Ondo wọ́n ṣọṣẹ́, ní ìpínlẹ̀ Benue wọ́n ṣọṣẹ́, ní ìpínlẹ̀ Nasarawa wọ́n ṣọṣẹ́, ní ìpínlẹ̀ Edo wọ́n ṣọṣẹ́. Ṣèbí ọjọ́ Ajé Monday àtọjọ́ Ìṣẹ́gun Tuesday náà la ṣe lò lọ́jọ́ ní àárín ọ̀sẹ̀ yìí. Ọjọ́ méjì àti ọjọ́ Àìkú Sunday, ọjọ́ mẹ́ta la ṣe lò láàrin ọ̀sẹ̀ yìí, àbí? Ẹ wo bí tí wọ́n ti ṣọṣẹ́ láàrin ọjọ́ méjì sí ọjọ́ mẹ́ta sí ọjọ́ mẹ́rin láàrin ọ̀sẹ̀ kan lórílẹ̀‐èdè Nàìjíríà nílùú tó lọ́ba tó níjòyè. Ọ̀rẹ́ jẹ́ ń gbé yín débẹ̀ nínú ìwé ìròyìn Punch tó jáde ní ọjọ́rú Wednesday ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí, ìyẹn ọjọ́ 12 oṣù kẹta ọdún 2025 tá a wà nínú rẹ̀ yìí. Ó náà ni ìròyìn gbé jáde wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn abúlé ahéré òun náà ló jẹ́ wípé wọ́n wà nínú gbígbóná gbọ́yìn láwọn ìpínlẹ̀ gbogbo tí mo dárúkọ yìí látàrí bí àwọn Fúlàní darandaran tí wọ́n sọra wọn di ogun wẹ́ẹ̀tì ogun Biafra, ogun kónílé ó gbélé, ẹ̀jẹ̀ wá ń sàn lọ sálálú bí ìgbà tó jẹ́ wípé àwọn fíìmù tá a máa ń wò tó jẹ́ pé wọ́n máa ń ṣe fíìmù tírìkì ẹ̀jẹ̀ ó mọ sàn lọ òun náà bí ìgbà tó jẹ́ pé wọ́n jogun ìdá omi ńgbà náà nílùú tó nọ́ba tó níjòyè láìṣe pé bóyá ogun bẹ́ẹ̀lẹ̀ tọ́wọ́ dìídì sọgun kalẹ̀ sínú àwọn abúlé alábúlé tí wọ́n retí ogun tẹ́lẹ̀. Ṣé bá a ṣe máa wò lọ́lẹ̀ eléyìí ó dà wọ́n ló kéré tán àwọn èèyàn ọgbọ̀n ni wọ́n gbẹ̀mí lẹ́nu wọn ní àwọn ìpínlẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tí ìṣẹ̀lẹ̀ òun náà ti ṣẹlẹ̀. Ṣé rí ní ìpínlẹ̀ Ondo ohun tó wá bí mi nínú jù nìyẹn, tó dùn mí nínú tó jẹ́ wípé ó gbomijé lójú mi nígbà tí mo ń ka ròyìn yìí kó tó di pé mo gbé jáde fẹ́yìn ara àlé. Àwọn sọ̀fíọ̀ 9 ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn Fúlàní darandaran jí gbé o ní ìpínlẹ̀ Ondo. Àwọn sọ̀fíọ̀ tí wọ́n máa ń wọn ilẹ̀ ṣé bí wọ́n tó máa jẹ lọ ni nítorí bá a bá gbà jáde tá a máa ń gbàdúrà pé mo ń jáde lọ lò ní Elédùmarè kí jáde mi kí n máa pàdé agbáko ohun tí wọ́n jẹ mo wá lọ bá kí n máa pàdé ohun tí ó jẹ mí. Àwọn sọ̀fíọ̀ yìí tó jẹ́ wípé àwọn náà máa ń kọlùgbó lọ la ilẹ̀ fáwọn tí wọ́n pè wọ́n sí, àwọn náà ṣàṣìṣẹ́. Wọ́n jí 9 gbé nínú àwọn sọ̀fíọ̀ yìí. Wọ́n tún wá ní wọ́n wọnú àwọn abúlé kan, wọ́n tún jí àwọn èèyàn 2 gbé. Wọ́n wá ní ìpínlẹ̀ Edo yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn lọ́jọ́ tí wọ́n ṣọṣẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n na pápá bora pẹ̀lú àpá àdá àpá àbọn nígbà tí wọ́n ṣèkọlù sí wọn ní ìpínlẹ̀ Ondo àti ìpínlẹ̀ Edo. Ṣé wá dé ní ìpínlẹ̀ Edo yìí ní ọjọ́ Ajé Monday ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí wọ́n ní ìṣẹ̀lẹ̀ òun náà ló ṣẹlẹ̀ ní agbègbè Àkúrẹ́ pàápàá jùlọ níbi tí wọ́n ti pa ogunlọ́gọ̀ àwọn ènìyàn ní abúlé kan tí ń bẹ ní ìjọba ìbílẹ̀ Àríwá Àkúrẹ́ ní ìpínlẹ̀ Ondo ọ̀hún náà. Wọ́n sọ wípé abúlé Aba Alájídó, Aba Sunday, Aba Pastor Adémẹ́kun tó wà ní ìjọba ìbílẹ̀ Àríwá Àkúrẹ́ yìí òun náà ni wọ́n ti ṣọṣẹ́ burúkú yìí. Ṣé bá a ṣe máa wá wò lọ́rẹ̀ẹ́ kódà wọ́n ní nígbà tí wọ́n kó ìròyìn yìí papọ̀ òun ni àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ìjọba tí wọ́n gbé ìgbésẹ̀ òun náà àwọn òkú èèyàn tí wọ́n rí lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ní ó ti lé ní 14 tí wọ́n rí lọ́jọ́ Ajé Monday yẹn o nígbà tí wọ́n ṣọṣẹ́ yẹn wọ́n ló lé ní 14 òkú àwọn èèyàn tí wọ́n rí lọ́jọ́ Ajé Monday yẹn. Bákan náà ni wọ́n tún sọ wípé ní àwọn abúlé míì ni wọ́n tún gbẹ̀mí láwọn ogún àwọn èèyàn míì. Ìyẹn ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ondo lọ́jọ́ Ajé Monday. Nígbà tó dé ọjọ́ Ìṣẹ́gun Tuesday àná àwọn Edo náà tún fara káṣá ń bẹ̀ o. Ẹni sùúrù ọ̀tọ̀ lógun Boko Haram, ọ̀tọ̀ lógun àwọn ajínigbé, ọ̀tọ̀ làwọn ogun abẹ́lé tó jẹ́ òun ogun agbéniṣòwò táwa fúnra ara wa sì ń bá fà á. Àwọn ogun agbéniṣòwò ogun abẹ́lé lèmi kà á sí nítorí pé ogun amọ́niṣeni ni wọ́n. Àwọn tí wọ́n mọ̀yàn ni wọ́n ń gbèyàn ẹgbẹ́ ara wọn ṣògùn owó. Ọ̀tọ̀ nìyẹn tá a sì ń bára wa fà á. Èwo tún wá lo ogun Fúlàní darandaran tó jẹ́ wípé ajàjàjàjà àríjà. Báwọn ará àdúgbò báwọn ará abúlé tí wọ́n bá wá kọlu Fúlàní darandaran
ṣé àwọn ọlọ́pàá, àwọn ọmọ ogun àbí ìjọba àpapọ̀ àbí ìjọba ìpínlẹ̀ ṣé wọ́n ní sọ wípé kí ló dé tí wọ́n kọlu èèyàn tí wọ́n wá ń pa àwọn Fúlàní, kí ló dé tí wọ́n mẹ́jọ wá, kí ló dé tí wọ́n ń ṣe jungle justice lọ́wọ́ ara wọn. ẹ dẹ̀ ń preach against jungle justice. Nígbà tá à ń preach against jungle justice, kí ni ìgbésẹ̀ tí àwọn ẹ̀ṣọ́ aláàbò gbogbo tí wọ́n ń gbé? Ìjọba ìbílẹ̀ Àríwá Àkúrẹ́ kì í ṣe inú igbó, kì í ṣe inú igbó. Àkúrẹ́ North Local Government kì í ṣe inú igbó, inú ìlú náà ni o. Nílùú tó lọ́ba tó níjòyè, àwọn ọba gun ò lè dúró sórí àpèrè mọ́. Ṣé ẹ mọ̀ ìdí tó ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba ìsinyìí gan tí wọ́n fi ń yan aṣojú ọba ni? Nítorí pé tí àwọn aṣojú ọba bá ti wà, wọ́n á sọ fún ibi tí ọba bá ní kó lọ, ẹ̀yin ẹ lọ ṣojú ọba ń bẹ̀. Ọba ti fẹsẹ̀ ẹ̀fẹ̀ láti wò pé kóun wà ní ìlú èbó. Ìlú èbó ni ọba máa wà tó máa jayé orí ẹ̀ tó jẹ́ pé àwọn aṣojú ọba, àwọn agbèfọ́ba ni wọ́n máa ṣojú ọba nínú abúlé tí wọ́n fi kábíyèsí jọba fúnra rẹ̀. Nítorí kíni? Nítorí wípé ọgbọ́n ni àgbà fi ń sá fún màálù. Òun náà ni wọ́n fi ṣe. Ọlọ́run ó wá gbà wá o. Àwọn Fúlàní darandaran yìí wá dájú sọ ìpínlẹ̀ Ondo wá pọ̀. Ó pọ̀. Ọ̀sẹ̀ tó kọjá ni wọ́n gbẹ̀mí lẹ́nu àgbẹ̀ afọkọsọ̀rọ̀ ńlá kan ní ìpínlẹ̀ Ondo yìí náà bákan náà. Ṣé ká sọ wípé nítorí wípé àkẹ́tì ó ti gbé ìgbésẹ̀ láti kọlù wọ́n gbà náà, ṣé wọ́n wá ń gbárì tán máa ṣe fún Lucky Ayédatiwa ni? Gómìnà ìpínlẹ̀ Ondo, gómìnà Lucky Ayédatiwa, a pè yín jà báyìí, a pè yín ṣàkíyèsí, ẹ bá wa dìde, ẹ gbà àwọn ìpínlẹ̀ Ondo, ẹ gbà wọ́n là lọ́wọ́ àwọn Fúlàní darandaran yìí. Ẹ dákun torí Ọlọ́run, ẹ gbé àwọn Àmọ̀tẹ́kùn, ẹ gbé wọn dìde padà, ẹ ró wọn lágbára. Àwọn ọlọ́pàá ẹ ró wọn lágbára, àwọn ọmọ ogun ẹ ró wọn lágbára, àwọn ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo ẹ náà ní ọ̀nà ọmọ ogun tí wọ́n kó bẹ́ẹ̀, báràkì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀, ẹ bá gbé wọn dìde. Kí ni wọ́n ń ṣe lemọ́lemọ́ jù ní ìpínlẹ̀ Ondo? Ẹ̀bẹ̀ là ń bẹ Ọlọ́run Elédùmarè kó bá a dá sọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà yìí. Gbogbo ẹ̀yin tẹ́ wà níbi ìṣèjọba, tẹ́ wà níbi ìṣàkóso, à ń bẹ̀ yín, ẹ rí i pé kì í sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá nìkan ṣo mọ́ báyìí. Ó ti di ọ̀rọ̀ gbogbogbò lórílẹ̀-èdè Nàìjíríà. Kì í ṣe ìpínlẹ̀ Yorùbá. Tẹ́lẹ̀ rí ló jẹ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti ń ṣọṣẹ́ lọ gbogbo àwọn agbègbè Ìṣẹ́yìn, Ṣakí, Ìgbòho, Òkè-Ò. Nísìnyí wọ́n ti darí wá sí ìpínlẹ̀ Ondo. Wọ́n ti ń ṣọṣẹ́ ní ìpínlẹ̀ Ògùn. Wọ́n ti ń ṣọṣẹ́ gan ní ìpínlẹ̀ Ògùn. Pàápàá jùlọ lọ́wọ́n agbègbè kan tí wọ́n pè ní ìjọba ìbílẹ̀ Ọ̀dẹ́dá, ìjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódé. Wọ́n ń ṣọṣẹ́ gan bẹ́ẹ̀. Nílẹ̀ Yorùbá, abẹ̀yìn tẹ́ wà ní ìṣàkóso. Ó dọ̀wọ́ ẹ̀yin àgbààgbà nílẹ̀ yìí o, ó dọ̀wọ́ ẹ̀yin àgbààgbà. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá náà ó dọ̀wọ́ yín. Ẹ dákun, ẹ dábọ̀, ẹ bá wa gbé ìgbésẹ̀ lórí rẹ̀. Ẹ ṣeun púpọ̀. Títí dìgbà tá a tún máa fi pàdé, àgbà àtàláfíà náà la máa fi pàdé. Ẹ má gbàgbé, ẹ bá wa share, ẹ bá wa pín, ẹ jẹ́ kó délé, kẹ́ jẹ́ kó dóko. Láyọ̀ la pàdé. Ó dàbọ̀.